alágbára ṣé o, ọba ìyanu ẹ máa ṣe kábíyèsí. Ọlọ́run ìpè Joseph Ayọ̀délé Babalọ́lá, Ọlọ́run má dáyé ṣe, Ọlọ́run bàbá mi Odúbánjọ, Ọlọ́run bàbá Ọlọ́wẹ̀rẹ́, ìwọ ni Ọlọ́run, Ọlọ́run Abíára, Ọlọ́run Sàdẹ́là, ìbà rẹ ni mo ṣe o. Mo ṣe bà rẹ Ọlọ́run tó pe àwọn ènìyàn wọ̀nyí tó rán wọn níṣẹ́, tí wọ́n sì yẹsẹ̀ tí wọ́n fi kúrò ní ayé. Ògo ni fún orúkọ rẹ. Gbọ́ ọpẹ́ o. Èmi ó máa yìn ọ́, èmi ó máa gbé ọ ga. Ẹ ṣé torí pé títóbi ni yín o. Ẹ ṣé fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà ní ọ̀sán ọjọ́ òní. Bàbá, a fẹ́ sọ̀rọ̀ rẹ ní ṣókí. Bàbá, bá wa sọ ọ̀rọ̀ rẹ. A kò mọ̀ ọ̀rọ̀ sọ. Bàbá, a mọ̀ ọ̀rọ̀ sọ. Ìwọ ṣáà ní ọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ sọ wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà nínú ìwé Jòhánù. Bàbá, a fẹ́ sọ ọ̀rọ̀ rẹ. Kọ́ wa ní ọ̀rọ̀ rẹ. Àti olùsọ àti olùgbọ́, jẹ́ kó ṣe ọkàn wa níre. Kánáyọ̀ ká máa yìn ọ́ nígbà gbogbo. Ògo ni forúkọ rẹ̀. Bàbá, mo bẹ̀bẹ̀ fún ènìyàn kan tí ó rí omi tó rí mi wò báyìí pé àánú Ọlọ́run kó wá ayé rẹ rí ní orúkọ Jésù. Ìwọ tí ẹ ti lè máa wò yí pé ìlàkọjá rẹ yìí bó ni yóò já sí fún ọ. Ó dá mi lójú pé yóò já sí bí ayọ̀. Ẹ̀rín apá ẹ̀kẹ́ rẹ̀ ó gbégbá ọpẹ́. Lọ́dún yìí ó máa rẹ́rìn ayọ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run kò ní fi mí àti rẹ sílẹ̀ ní orúkọ Jésù. Orúkọ tèmi ò yí padà, Ajínrere James Adéníyì, tí gbogbo ènìyàn ń pè ní kíni ṣe Ọlọ́run 1930. Àdúpẹ́ o fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti jẹ́ orúkọ láyé. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ á máa dúpẹ́ nígbà gbogbo. Kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ṣùgbọ́n o. Kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ìlàkọjá o. Ìṣòro kọ̀ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí náà ipòkípò tí o bá bára rẹ láyé, ohun àkọ́kọ́ tí o nílò láti ṣe ni kó múnú ara rẹ dùn. Ẹ̀dá kan ò lè múnú rẹ dùn, torí kò sẹ́ni tí ò ní ìṣòro. Kódà ìṣòro gan ṣẹlẹ̀ ní ọ̀run. Lucifer àti ọmọbìnrin tó ní ògo nì tó sì ń rọbí láti bímọ. Gbọ́, Lucifer máa dúró gẹ́gẹ́ bí ìṣòro fún un pé kó tiẹ̀ bí ọmọ yẹn kóhun he mú kóhun pàjẹ́. Ìṣòro kan nìyẹn o. Bíbélì sọ pé ogun sì tún wà ní ọ̀run. Báwo ló ṣe máa wà láyé
ayé tí ò mọ́, ayé bí o bá o pa, bí o bá o bù lẹ́sẹ̀ lè wá sọ pé ò ní ìṣòro ń bẹ. Bíbélì sọ wípé nínú ayé ẹ̀yin yóò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Ẹ jẹ́ á wo ìwé ìfihàn orí 12. Ẹ jẹ́ á wo orí 12 kó má dàbí pé mo kàn sọ ìtàn yẹn ní orí èfé. Láti ẹsẹ̀ kìíní ó ní àmì ńlá kan sì hàn ní ọ̀run, obìnrin kan tí a fi òòrùn wọ̀ ní aṣọ, òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀, adé oníràwọ̀ 12 sì ń bẹ ní orí rẹ̀. Ó sì lóyún. Wo qualification yẹn dáadáa o. Ògo pọ̀ nínú ayé ọmọbìnrin yẹn. Aṣọ òòrùn, wọn tí wọ́n bá sọ pé wọ́n dáyàn ní aṣọ òòrùn, ó túmọ̀ sí pé ìràwọ̀ lítọ̀hún ń tàn dáadáa. Òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó túmọ̀ sí wípé ó ní ògo kọjá ohunkóhun láyé. Adé oníràwọ̀ 12. You know, Jesus have 12 disciples. Adé ni tọ̀dọ̀ tirẹ̀ 12, ògo yìí pọ̀. Sì ń bẹ ní orí rẹ̀, ó sì lóyún, ó sì ń kígbe ní ìrọbí, ó sì wà ní ìrora àti bímọ. Àmì mìíràn sì hàn ní ọ̀run, sì kíyèsí dágónì pupa ńlá kan tí ó ní orí 7 àti ìwo 10. Orí 7, kéènìyàn kan dá ní orí 7 ìwo 10 tí yọ lórí ibú. Pupa ni wọ́n pè ó, dágónì pupa. Ejò láéláé ni Lucifer, olè tí ó ní orí 7 àti ìwo 10 àti adé 7 ní orí rẹ̀. Ìrù rẹ̀ sì wọ 10 àwọn ìràwọ̀, ó sì jù wọ́n sílẹ̀ ní ayé. Dragoni náà sì dúró níwájú obìnrin náà tí ó fẹ́ bímọ. Máa wò ó ní oníṣòro, ẹni tó ní ògo rèé, òun ló níṣòro Lucifer yìí, pé nígbà tí ó bá bí kí ó lè pa ọmọ rẹ̀ jẹ. Kò sóhun tí ayé fi ń dààmú rẹ̀ ju wípé kó má rógo lò, kó má jámọ́ nǹkan láyé, kó má wúlò fún àyànmọ́ rẹ̀ kan. Ìdí tí ayé fi ń làkàkà nìwọ̀nyí, pé kí ọmọ ológo rẹ̀ bá lè di ọmọ olófo. Mo gbàdúrà fún ọ tí orí mi gbọ́, ọmọ ológo ló jẹ́ o, ò ní dọmọ olófo ní orúkọ Jésù. Mo dájú pé ayé ogun láyé yìí, jẹ́ kó dá ọ lójú wípé ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Kúrò nínú ìrònú ọkàn rẹ. Èmi fẹ́ kí o mọ̀ wípé ayé ogun náà ló wà. Kò sí bí o ṣe fẹ́ sá fáyé o, kò sí bí o ṣe fẹ́ sá fún ogun, àfi kí o gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Torí tí o bá kàn ń ronú ìdààmú tó ń là kọjá, tó kàn ń ronú wàhálà tó dé bá ọ, má jẹ́ kémi tàn ọ́. Ìyẹn kọ́ ni solution o. Solution ni wípé
kí o gba kádàrá, kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà. Kó gbé ìṣòro tì sí ẹ̀gbẹ́ kan. Kó jẹ́ kí inú ara rẹ dùn. Nígbà tí inú rẹ bá ń dùn ló tó lè mọ bí ó ṣe tẹ̀síwájú nínú ayé. Ìdánwò láyé fúnra rẹ̀. A sì máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀kọ́. Ṣùgbọ́n mo rọ̀ wá lórúkọ Ọlọ́run ọ̀gá ògo. Má jẹ́ kí ìdánwò ayé rẹ kó bu ọ́ mọ́lẹ̀. Má jẹ́ kó ogun ayé rẹ kó ṣẹ́gun rẹ. Torí ó ní pàtàkì àyànmọ́ láyé láti múlò. Ìdí nìyí ló ṣe rí mi gbọ́ o. Mo sì mọ̀ dájú wípé tìrẹ já sí ayọ̀ láti òní lọ. Torí náà, má kọminú. Má ronú jìnnà. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ. Di òpó Kristi mú. Gba Jésù ní Olúwa àti olùgbàlà. Gbogbo kìràkìtà ẹ̀dá láyé ọwọ́ Ọlọ́run mà ní. Ara ẹni tó ṣiṣẹ́ tó rí ohun àkójọ. Bẹ́ẹ̀ sì rèé ara ẹni tó jẹ́ pé àánú lórí gbà. Torí náà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìpè Joseph Ayọ̀délé Babalọ́lá tí èmi ní ìgbàgbọ́ nínú rẹ̀ lọ rí àánú gbà ní orúkọ Jésù. Mo fà àkókò yìí sọ fún wa wípé salvation is free. Ọ̀fẹ́ ni ìgbàlà. Tí iṣẹ́ ìránṣẹ́ Easy Yoke Gospel Ministry máa ń gbé kalẹ̀ ní ọdọọdún láti kéde ìgbàlà, ìràpadà, láti kéde ìtẹ́wọ́gbà ọdún Olúwa àti ọdún ìdásílẹ̀, láti kéde àti wàásù ìyìn rere fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́. Ó ti ń kanlẹ̀kùn kankan. December 25 every year náà ni a máa jáde. Mo fẹ́ àkókò yìí ń pe gbogbo àwa ajínrere nílé lóko lẹ́yìn odi níbikíbi tí o bá wà, tí o mọ̀ wípé o lè ṣiṣẹ́ Ọlọ́run láì tijú, láì bojú wẹ̀yìn, láì fọwọ́ kọ ohun ìtúlẹ̀. Yára máa bọ̀. Ohun tí o máa mú wá rèé o tó bá ti ń bọ̀. Kó tract dání. Mú ìfẹ́ Ọlọ́run dání. Gbé mẹgafóònù rẹ. Gbogbo ohun yòókù tí o máa lò ọ̀fẹ́ ni. Lórí aṣọ tó wọ̀ sọ́rùn ọ̀fẹ́ ni o. Ṣùgbọ́n ìwọ náà ṣèrànwọ́ kan fún wa. Ìwọ náà wá ẹ̀bùn mú dání tí wà fún àwọn ènìyàn. Ṣé o mọ̀ pé ọjọ́ yẹn náà ọjọ́ ìbí Jésù ni. Wọ́n láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé Jésù ń bẹ ní ààyè. Wọ́n láti mọ̀ wípé ẹni tí a wá sọ̀rọ̀ rẹ̀ fún àwọn kì í ṣe elébi o. Torí náà máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ àti ẹ̀mí àti ṣiṣẹ́ fún Ọlọ́run. À ń pè ọ́, yára máa bọ̀, yóò dára fún ọ. Jésù Olúwa wa. Àmín. Bá fi fídíò yìí náà ránṣẹ́ sáwọn ènìyàn. Share rẹ̀, subscribe sí YouTube wa Ọlọ́run 1930 TV. Ògo Ọlọ́run yóò farahàn láyé rẹ. Jésù Olúwa wa. Àmín. Thank you. God bless you. It is well with you.